ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa látòrí bàbá wa Jagaban president wa lórí Nàìjíríà bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó fi dórí gọ́vnà wa Babájídé Sanwó-Olú tó fi dórí gọ́vnà wa Dàpọ̀ Abíọ́dún tó fi dórí gbogbo sẹ́nítọ̀ chairman gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ lórí ọ̀fẹ́ láti lè bá wa sí ọ̀nà yìí ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ bá wa ṣe abẹ̀yìn ní orúkọ Olúwa àwọn ọmọ ogun lórúkọ Ọlọ́run ọba lórúkọ gbogbo tẹ́ ẹ gbàgbọ́ nú ẹ̀ ẹ wá bá wa sí ọ̀nà yìí Gbóṣòro la wà yìí ní Ìkòròdú Gbóṣòro Odóngúnyán along Odóngúnyán ní Gbóṣòro ní Ìkòròdú Lagos State ibẹ̀ la wà yìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa òǹlẹ́lẹ́ òun gbẹ̀yàn lọ tábàdìrà múra wa kọjá báyìí kò síbi tá a fẹ́ gbà kọjá mọ́ gbogbo ọ̀nà ti block ọ̀nà kìíní tá a lè gbà kọjá ẹ̀wọ̀ àti try best wa bọ̀ lórí ọ̀fẹ́ láti rí i ṣe ẹ̀yin ìjọba ẹ bá wa dá ṣe lè pọ̀ ọmọ wo lè lọ lé ìwé àwọn tá a lọ bí iṣẹ́ àríbi iṣẹ́ lọ mọ́ ẹwọ́ gbogbo èèyàn bá ṣe dúró ẹ̀wọ̀ báyìí àwọn èèyàn ló pọ̀ lọ́ọ̀kan yẹn ọ̀nà kejì tún wà ń bẹ̀ yẹn báyìí màá lọ bẹ̀ màá tún lọ gbé sí kẹ́yìn náà rí eléwọ́ ṣèjọba wa ṣe mo pariwo ní last time àwọn èèyàn tó fi ẹ̀ pọ̀ wọ́n lọ delete àwọn Facebook delete ẹ̀ bóyá ẹ sọ pé ká delete ẹ̀ ní I don't even know ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ bá wa ṣe ẹ ṣàánú ọ̀nà ìyá ẹ̀ pọ̀ ká fẹ́ kọjá lọ́nà kó wá dogun nínà lọ́nà gbogbo wa di dáradára kí ló dé ẹ ṣàánú wa Nàìjíríà tẹ́ bá bá wa sọ̀nà kí ló ná yín tẹ́ bá wa fún wa ná kí ló ná yín ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ jù oúnjẹ wọn kò sọ́nà kò síná gbogbo tá a lè fi ṣe ìgbáyé gbádùn wa ẹ sọ́ di dáradára mọ́ wa lọ́wọ́ ẹ ṣàánú wa kí ló dé oníṣẹ́fẹ́ kọjá àrọ́ ẹ wò báyìí ẹ wo géńdé Ọlọ́run ẹ wo géńdé Ọlọ́run ọlọ́mọdé omi gbé lọ ẹ wo géńdé Ọlọ́run ẹ̀yin náà ẹ wò orídìí bá lé ẹ wò orídìí bá lórí ajé àmú abẹ́ẹ̀rí ẹ wò àwọn èèyàn tún padà wọn kà kú padà sílé ẹ̀ ṣé ókè ajé àmú abá God kí ló dé Nàìjíríà ẹ ṣàánú ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣàánú wa kí ló dé ara ni wá kí ló dé àti gómìnà Sanwó-Olú ẹjọ́ máa ṣẹjọ́ sà gómìnà Sanwó-Olú Dàpọ̀ gbogbo ẹ̀yin tí ìkànnì ojú ọ̀nà bá bẹ̀ lọ́wọ́ ẹ bá wa ṣe tí a mọ̀ adé ń dìbò fún yín lápá bí irú wo lẹ́ ń wù ipò tẹ́ wà lọ́nà ló fi yín síbẹ̀ ẹ kú òun bẹ́ẹ̀ jọ kan o gbogbo tẹ́ ẹ bá ń ṣe pátá ẹ máa rántí àtúbọ̀tán já o kí ló dé àṣìṣe náà bí aago náà ni àṣefẹ́ kú dórógbó owó yẹn náà tọ́kí mọ́ni náà fún wa nǹkan tá a tó fẹ́ ó tún wọ́n àjẹgbèsè lẹ̀dí sálàjà fẹ́ gbà àtúgbà àbẹ̀kẹ́ kọjá ìwọ́là tún ni ogun tún ni ká tó wọlé kí ló dé ẹ máa ṣàánú wa o ẹ rántí àtúbọ̀tán o ẹ rántí àtúbọ̀tán o ó ní sìn láti bí ọdún mẹ́rin lélẹ̀ láti kò sí ẹ wò báyìí ẹ wò yálélé kan náà mú bẹ̀rí báyìí ọlọ́mọ jàrí bí ẹ wò báyìí sọlọmọ lè gbàgbé kò sọ àwọn ọmọ sáré ó pé káwọn ọmọ kan gbàgbé kọjá lọ sí skul tó bá ti bọ̀ báyìí àgbádùn máa nísinmi mọ́ kí ló dé adẹ̀ pariwo next time mo ṣe live àwọn èèyàn in fact going to 100 something thousand viewers wọ́n lọ delete lórí Facebook kẹ́ má bàa rí mọ́ ẹ má ṣàánú wa o ẹ má ro tèèyàn mọ́ ti yín o ẹ ṣàánú wa. Gbóṣòro la wà yìí along Odóngúnyán Ìkòròdú Lagos State ibẹ̀ la wà ní Gbóṣòro lọ́nà Fákálẹ̀ ọ̀nà ibà ó já sí Ṣàgámù ọ̀nà yìí ẹ ṣàánú wa ẹ wo olélẹ̀ ẹ ṣàánú wa ọ̀nà kejì sì mú lọ bẹ́ẹ̀ sì kò tó òun náà tún ṣe é gbà àkínlódé ẹ wo àwọn èèyàn ẹ wo gbogbo àwọn géńdé Ọlọ́run ẹ̀yin náà ẹ wo àkínlódé ẹ ṣàánú wa ẹ máa rántí àtúbọ̀tán sọfánẹ́sì ti pọ̀ ju àníná kò sọ́nà gidi àti ajíjẹ náà gbogbo ẹ̀ tún lé kókó afẹ́ràn akẹ́bẹ̀ ó wọ́n epo wọn everything wọn kí ló dé ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ ṣàánú wa
ẹ ṣàánú wa ẹ rántí àtúbọ̀tán yìí náà bímọ ẹ tó bímọ kò yẹ kó mọ wùwà ibi sọmọ làkejì ẹ ṣàánú wa ẹ̀yin náà wo àwọn màmá àgbàlagbà ẹ̀yin náà wo àwọn màmá àgbàlagbà wọ́n ṣe mú wọn jáde sómi ò lè gbé sẹ́yìn kò lè rìn yẹn lọ ní. Kí ló dé tàbá ní ẹni àkàmọ́ bùjọba bùjọba kí ìjọba náà ká máa bá ṣe right thing máa ṣe right thing at the right time kí ló dé akàwé kò tún ṣiṣẹ́ graduate wà nù wa àtúnfẹ́jáde lọ bí iṣẹ́ tá a tún ṣe ń sìn àtijáde ọ̀ràn oníṣòwò òrìṣà ṣe tó pé kò sí ná kí ló dé ẹ ṣàánú wa ibi báyìí sì kò sí iná ti di dáadáa wọn á múná wá 30 minutes láàrin 30 minutes tó ń tún mú lọ láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọ̀sẹ̀ méjì àní níná oṣù kan oníṣẹ́ ọwọ́ gbogbo wọn daṣẹ́ kalẹ̀ báwo la ti fẹ́ leave ẹ fẹ́ pàṣẹ ó dìgbà tábà gbogbo wa bá kú kẹ́pa gbogbo wa ni ọba tó jẹ́ tí ìlú bàjẹ́ orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé tán o èyí tó jẹ́ tí ìlú dẹ̀ tòrò orúkọ rẹ̀ kò ní parẹ́ láíláí ẹja mọ wọn tó àtúbọ̀ tán o àti chairman ni o àti senator ni o àtọ̀nàrẹ́bù ni o gbogbo ipò tó wù kẹwàá ọlọ́run ló fi yín síbẹ̀ lé ní ẹkùn ọbẹ̀ ńjọ kan bó ẹ ṣe nǹkan tó dájú pé tẹ́ bá lọ tán á mọ̀ ròyìn pé no lábàjá ò jẹ́ bẹ́ẹ̀ tó ẹgbẹ́ tó ọmọ yín bá dupò gan á lè fi inú fídọ̀ post á lè fi fóòtì fọ ọmọ yín ẹ má jayé ọmọ yín máa yé láti ilẹ̀ báyìí. ẹ fara yín dání. ẹ mọ̀ rọra o ẹ rí báyìí ẹ rí báyìí ẹ rí báyìí. Yẹ́rì 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 ẹ wo àwọn ọmọ èèyàn ẹ wo bá a ṣe ń sọ́fà lórí ajé àmọ́ gbogbo nǹkan tó ń wọ́n gbogbo àtúnbá yín dì í kẹ́ wá bá a sọ̀rọ̀ tí wàá dọ̀ràn kẹ́ bá a sọ̀rọ̀ kẹ́ bá a ṣe ná kó ń jẹ kó lọlẹ̀ kí ìgbà ìgbádùn kó dé ká máa ṣàdúrà fún yín. Àwọn tó mú yàn kọjá ń sìn àwọn Haúsá tó mú yàn kọjá yẹn 500 naira náà ń gbà lọ́wọ́ èèyàn 500 naira kò méjì àbọ̀ náà ń gbà lọ́wọ́ èèyàn lórí pa kọjá níbi ọ̀nà kékeré yìí sàbá àwọn náà fọ ẹ̀fẹ̀mí wọn wéwu náà fi ń gba owó náà fi ń gbowó. Yẹ́rì báyìí ẹ jẹ́ ń lọ ibì kejì ẹ jẹ́ ń lọ róòdù kejì ibi tá tún lè gbà tá tún lè fẹ́ láti lè gbà jáde ẹ jẹ́ tún lọ bẹ̀kẹ́ wo bó ṣe rí ẹ rà sọ Ọlọ́run ṣàánú wa. Ibi tá tún lè gbà kọjá ibi ẹlẹ́ẹ̀kejì yẹn ni mò ń lọ yìí tá tún lè gbà kọjá níbi ẹlẹ́ẹ̀kejì òun ni mò ń lọ yìí kí ló dé ọ̀nà ò dá mọ́ láti bí 4 years láti kò sọ́nà báyìí àárọ̀ náà gbà tójú bá ti rọ̀ báyìí ọ̀tá wa ti dáràn nìyẹn tójú bá ti lè rọ̀ ń bí báyìí àríbi gbà mọ́ òjò kékeré lọ́rọ̀ yìí òjò tó rọ̀ kò pé 2 hours so kódà kò pé 1 hour ló ti rí báyìí ẹ jẹ́ kí n lọ ọ̀nà kejì kẹ́ẹ̀rí ọ̀nà àkọ́kọ́ mo fi hàn wá yẹn ọ̀nà kejì ẹ̀mí ìlégbàbẹ̀ sẹ́ẹ̀rí báyìí mo fẹ́ àwọn náà rí ìbá àwọn náà rí mo post it last time àwọn Facebook wọ́n lọ delete ẹ̀ àwọn Facebook mi I don't know bóyá sọ́wọ́n kan lọ delete ẹ̀ ní I don't know aráàlú gbọ́dọ̀ sọ nǹkan tó máa ń ṣe fún adarí ìlú náà nígbà tí èèyàn bá rí ibi gbà kí ló dé kò sí náà kò sọ́nà kò sí gbogbo nǹkan kò sí gbà yín gbádùn kí ló ṣẹlẹ̀ màmá mi ẹ rà sá. ẹ jọ ẹ̀yin leader wa láti bàbá wa president Bọ́lá Ahmed Tinubu tó fi dórí gómìnà Babájídé Sanwó-Olú tó fi dórí bàbá wa Dàpọ̀ Abíọ́dún dórí gbogbo chairman senator honorable ẹ bá wa rí tọ̀nà ẹ̀rọ ẹ jọ ẹ bá wa rí tọ̀nà ẹ̀rọ eléyìí ti pọ̀ jù yá ti pọ̀ jù ẹ bá wa rí rò kí ló dé lọ́nà níná
gbogbo nǹkan wọn a tún lọ bí iṣẹ́ tún dọ̀rọ̀ àti lè jáde ìwàlà ọmọ wa sọmọ wa lè kọjá bí tá a wà ní báyìí ọmọ ò lè kọjá ń bẹ̀ náà kọ́mọ mọ́ lọ skul báyìí wọn bí da yóò padà sílé ni àwa tá a jẹ́ ìyá tá a jẹ́ gbàlagbà gan wọ́n mú wa kọjá ni 500 náà mẹ́nìkan kọjá ń bẹ̀ yẹn ẹ máa ṣàánú wa o òní sọ́nà gidi lélẹ́yìí róòdù kejì àtúntò lè gbà kọjá ibẹ̀ mọ́ ń lọ yìí òun náà pọ̀ tó tiẹ̀ tún ti worst ẹ ra màmá mi ìyá ẹ pọ̀ kọ́ ló ń ṣàánú wa ibẹ̀ yẹn gan ò dára rárá ọ̀nà kejì tí mo fẹ́ lọ gbé kámẹ́rà káwọn náà wò káwọn ìyá táwọn èèyàn ń jẹ nígbòsòrò bíbá yìí kí ló dé ọ̀nà kejì yẹn mo fẹ́ lọ gbé kámẹ́rà sí káwọn èèyàn wò tá a tún lòdò fẹ́ láti lè gbà láti 4 years láti kò sí bíbá yìí kò sọ́nà kójọ 30 minutes rọ̀ ọ̀nà yẹn máa dí sáà ni omi yẹn máa kún tó pé wọn bí ara ká lè gbàbẹ̀ mo ṣe fídíò lọ́jọ́ yẹn ó go viral wọ́n dẹ̀ delete ẹ̀ lórí Facebook I don't know because of I'm talking about because torí pé mo bá ìjọba sọ̀rọ̀ pé kánjọ kan help wa a ní láti fẹ̀hónú hàn náà níta bá fẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ adarí wa ìyẹn kí sẹ́pà bú wọn tàbí afẹnu sáta wọn no ó ní sìn ẹ̀yin náà wò sọ́nà lélẹ́yìí ẹ wò àwọn èèyàn bá ṣe dúró gbogbo lọ́ọ̀kan kí ló dé Nàìjíríà ẹ máa ṣàánú wa o ẹ̀yin gọ́ọ̀nẹ̀ntì ẹ̀yin ìjọba ẹ máa ṣàánú wa kí ló dé yàrá ẹ máa ṣàánú wa ilé ti pọ̀ jù à ń sọ́fà gan adẹ̀rọ̀ gẹ̀dẹ̀ arọ́ kú a try fún yín gan kò lè ṣẹlẹ̀ ní outside country bí eru ẹlẹ́kàn kí nǹkan mọ́ ti ṣẹlẹ̀ à ń try fún yín o pé máa ṣàánú wa ẹ já máa ronú àtúbọ̀ tán ẹ wo ìsìn ẹ wo àwọn èèyàn ọ̀nà kejì ọ̀nà tó tún múyàn gbà àkọ́kọ́ bíríìjì yẹn wọ́n ti já láti bí 4 years báyìí wọ́n ti ṣe onímọ̀ kọ́ lọ gbé kámẹ́rà sí ọ̀nà ẹlẹ́kejì tá tún lérò fẹ́ láti lè gbà ẹ wo àwọn èèyàn bó ṣe dúró bẹ́ẹ̀ ó ní ẹ wo àwọn èèyàn báyìí ẹ wo àwọn èèyàn ibo lèèyàn fẹ́ gbà báyìí ibo la fẹ́ gbà àwọn èèyàn dẹ̀ ń lọ bí iṣẹ́ àfẹ́ àá jẹun oúnjẹ wọn kò sọ́nà kò síná kí wọ́n làwọn fi jẹ́ ìgbáyé gbádùn oníṣẹ́ owó òrìṣẹ́ ṣe torí pé kò síná oníṣòwò gan àwọn gan gbìyànjú kátàkárà gbogbo wọn ti dẹnu kọlẹ̀ tán ẹni tó fowó ara rẹ̀ bẹ̀rẹ̀ business ó ti bẹ̀rẹ̀ tó ń jẹ gbèsè ó ní sìn ẹ wò ọ̀nà rèé o ọ̀nà kejì rèé ibi tó yẹ ká tún gbà rèé ó ní ẹ̀yin náà wò ẹ wò ọ̀nà kejì tó yẹ ká gbà wọ́n mú yẹn kọjá lápá ti bẹ̀yẹ tí mo ti kú wọ́n tún mú yẹn kọjá ń bíbá báwo lè yọ sí nígbà lé síta àmọ́ èyí tí mo ra ìyá ti da sẹ́rí báyìí ẹ jọ̀ọ́ látòrí bàbá wa Bọ́lá Ahmed bàbá wa president Bọ́lá Ahmed Tinubu tó fi lórí gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún àti bàbá wa gọ́vnọ̀ wa Babájídé Sanwó-Olú àti sẹ́nitọ̀ ni o àti chairman ni o àtọ̀nàrẹ́bù ni wọ́n tẹ̀ mọ̀ pé ẹ lórí ẹ̀fẹ́ láti bá wa sí ọ̀nà torí tọ́lọ́ àbẹ̀yìn gbogbo tẹ́ ẹ bá gbàgbọ́ náà la fi bẹ̀yìn ẹ̀yin tẹ́ gbàgbọ́ nú Ọlọ́run mo fi lọ́rùn àwọn bàbá wa mo fi bẹ̀yìn ẹ jọ torí tọ́lọ́ ẹ ṣàánú ẹ bá wa rántí ọ̀nà yìí ẹ bá wa rántí ọ̀nà ẹ ṣàánú wa ti pariwo last time mo wá ṣe ká ìgbà tó jọrọ̀ ní last time mo ṣe fídíò live fídíò bí eléyìí viewers ẹ lọ gan wọ́n delete ẹ kó lórí Facebook mi méjèèjì tí mo ṣe láti lè fi pè yín sáké pé kẹjọ kẹ ṣàánú wa gbogbo ẹ̀ náà delete ẹ jọ tún lélẹ̀ just 30 minutes òjò ló rọ̀ o kò tí pé ní wàdà kò pé 2 hours o wọ́n lọ pé 3 hours ńkọ́ in fact gbogbo òjò kò sínú ilé adẹ̀fẹ́ já adẹ̀ máa leave borí òrù ẹnu ò jẹ lọ́pọ̀lọpọ̀ báyìí ẹ ṣàánú wa bàbá wa ẹ bá wa sọ̀nà yìí ẹ bá wa sọ̀nà gbọ́sọ̀rọ̀ la wà yìí alongodo ń gúnyán Ìkòròdú Lagos State ẹ jọ ẹ ṣàánú wa torí tọ́ lọ́hùn ẹ jọ ẹ ṣàánú wa àárọ̀ náà gbà mọ́ o
ẹ bá ṣe mú àwọn èèyàn kọjá sọ ọmọ kékeré lè kọjá mi báyìí wọ́n bí dáa ẹ ṣàánú wa dẹ̀ ń fọ́ọ̀tì fún yín bí à ń dìbò fún yín bí ẹ̀zámù kẹ àwọn ọmọ tó fẹ́ lọ ṣẹ̀sáàmù ń bó náà tó fẹ́ gbà kọjá àfi ká máa rù wọ́n lórí tàbí ká gbé wọn kọ́kọ́ lọ́rùn àti géńdé ọlọ́ àtàgbàlagbà nù wọn ẹ̀yin náà wò bó lè fẹ́ gbà kọjá ń bì báyìí ẹ jọ àwa community àti try ibi tá a lè ṣe dé la ti ń ṣe ń bẹ̀ yẹn ẹ jọ ó ní ẹ̀yin náà wò ẹ jọ ẹ̀yin adarí wa ẹ̀yin nídàá ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn ẹ ṣàánú wa torí t'Ọlọ́run ẹ jọ ó ní àwọn èèyàn ló dúró sọ̀kan yẹn ẹlòmíì ò lè kú òun bí ẹ ṣàánú wa help us please ilé tí ó ti ń kọjá nǹkan míì help us à ń bẹ̀ yín ni a ní nǹkan tá a lè ṣe fún yín ju pé à ń bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ ilé tí pọ̀ jù ọjọ́ 30 minutes péré ló rọ̀ báyìí ló ti rí báyìí tí wọ́n náà ẹ wò nísìnyí ẹ wò àwọn ọmọ ẹ wò àwọn ọmọ ẹ wò kátà àwọn ọmọ kékeré yẹn experience àwọn ọmọ nǹkan kékeré táwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kékeré wọ́n experience wẹ́ ìyanu ṣẹlẹ̀ sá kásà rántí àtúbọ̀tán. ìjà rántí àtúbọ̀tán o bó tẹ́yìn bá ń ṣe látúbọ̀tán nínú oníṣàwọn èèyàn ló dùn yìí ẹni iṣẹ́ ẹlòmíì ti stop báyìí lẹ́nu ẹlòmíì wọn bí ẹlòmíì ò padà ní alúfẹ́fẹ́ mi ẹ̀ wíwu omi tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ tó yẹ pé tó bá gbéyàn báyìí ó dàbọ̀ nu ṣé èèyàn fẹ́ bọ́lọ̀ complain ni àbí èèyàn fẹ́ bómi complain mo mọ̀ pé Ọlọ́run lè lò yẹn lè ṣe ó kéré tẹ́ bá fẹ́ ṣe ní tí ìjọba bá fẹ́ ṣe láyé ìjọba ó ṣe sáà ni ohun tó bá ní ṣe náà ní ṣe bọ́ tó bá fẹ́ ṣe lẹ́yìn Ọlọ́run a lè kàwọn kún gbàkejì inú ayé báyìí ní tó bá fẹ́ ṣe ni wọ́n á ṣe ẹjọ́ bá wa ṣe ẹjọ́ ilé ti pọ̀ jù ìyà ti pọ̀ jù níbi ìsìn báyìí àti níná tó stand báyìí sìn ó ti lé lóṣù 4 Ọlọ́run a ti pariwo last year náà ibi ò tẹ̀ ṣe gbà okay so sẹ́ńgbọ́n báyìí àwọn táwọn èèyàn kọjá wọn ń gbowó 1,000 what 1,000 so if you want to cross this road now tí wọ́n bá fẹ́ mú yín kọjá 1,000 if they wan help you to cross this road 1K can you see àwọn tó mú yẹn kọjá náà kí ló gbà bá ṣe gbowó yẹn àwọn náà fẹ́ ẹ̀mí ara wọn wéwu ni náà ọlọ́mọ jẹ́ àríbi gbogbo àwọn ọmọ tó ń gbé kọjá ń ṣe 1K ẹ jọ̀ọ́ látòrí bàbá wa ìjọba bàbá wa Babájídé Sanwó-Olú tó fi dórí bàbá wa Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa rí sọ́nà yìí Gbósòrò láwa yìí along Odóngúnyán Ìkòròdú Lagos State ibẹ̀ láwa yìí ní Gbósòrò lọ́nà Fákalẹ̀ ọ̀nà yìí já sí Ìságámù ó já sí express road ẹ jọ̀ọ́ mo lè pọ̀ nẹ́gàn ní Federal Road ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ń bẹ̀ yín ni ilé ti pọ̀ jù ìyà ti pọ̀ jù ẹ mọ̀ pé tí nǹkan bá ti dé gógó orí ẹ̀mí èèyàn kò sí ó máa dìbínú sáà ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bó la fẹ́ bá yàrá já pẹ̀lú eléyìí òní sìn ọ̀nà kejì tó yẹ ká tún gbà pé ká fi escape ọ̀nà tàkọ́kọ́ tí mo lọ so òun ló tún dì Ọlọ́run á ṣàánú wa o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o. If anybody go for inside that thing now, I will love. Ó dà. Ọlọ́run mọ̀ pọ́jọ́ kan ojú ọkàn á bọ̀ nínú ilé iṣẹ́ I know Ọlọ́run máa lo ẹnìkan láti mú wa bọ́ àwa mọ̀ pé tọ́lọ́run bá lo ẹnìkan àlè gbàgbé ẹnìyẹn ọba tó jẹ́ tí ìlú bàjẹ́ orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn yìí tó jẹ́ tí ìlú da orúkọ rẹ̀ náà mò ní parẹ́ àá sọ pa ti ń jọ kan I know all the posts tó ń dárúkú wà Ọlọ́run mú yín débẹ̀ ni one day ẹ máa fi pò yẹn lẹ̀ àwọn kan ló débẹ̀ tán kú ọmọ ẹ̀kẹ́ tó débẹ̀ ẹ̀yin náà máa kú ọmọ ẹ̀ bọ́ ẹsẹ̀ nǹkan tó dáa tó pé á lè mọ fi ròyìn yín pé
nígbà tí lágbájá wà lórí oyè ìjọba rẹ̀ tù wá lára ó dáa ẹjá sọ nǹkan gidi ń pa yín ẹjá ṣàdúrà fún yín ẹ wò pé èpè wa ò lè mọ yín ok bọ èmi gbàgbọ́ pé ẹni tó dá yín ó wà lókè ń wo everybody èmi mọ̀ ìdájọ́ anybody ò sí lọ́wọ́ anybody àfi lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n àtúbọ̀tán ni ká bẹ̀rù gbogbo tá a bá ń ṣe lé nìkan náà tí àtúbọ̀tán ipò tó ń kú wà lónìí Ọlọ́run fi síbẹ̀ torí àwọn èèyàn kan ni bọ̀ torí àwọn èèyàn tọ́lọ́run fi torí àwọn èèyàn yẹn fi síbẹ̀ ẹ má ní wá lára ẹ má fìyà jẹ wá gbogbo alálẹ́lẹ́dà tó jẹ Ọlọ́run àti ayé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ó ní í sìn òní wá ẹnìkan tọ́múdá ní dáhùn 1000 ni tí wọ́n bá fẹ́ mú yàn kọjá ń bì 1k ẹnìkan mo mọ̀ pé ìyanu ó ṣẹlẹ̀ àtòkù nínú ìlà ìlò ìyá yìí ẹnìkan náà kúkú lọ́lọ́run máa lò èmi gbàgbọ́ bọ̀ ẹni tọ́lọ́run bá wá lò orúkọ rẹ̀ ò lè parẹ́ nù ìwé ìtàn láyé oyún inú àṣẹ ìdí ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀ wọ́n á ṣàdúrà fún un lè lé báyìí. sí Mexico sí Brazil òdòdó kéré gbòòsòrò. àmì o àmì o àmì o. ẹni ìjọba lélẹ̀ yìí o ti pé ẹ lọ́kùnrin. ṣèbá gbogbo àwa náà ṣèbá àgọ́ àfọ̀n jáde àlọ́mọ dìbò àtúndúró sínú òun torí 10,000 wèrè à ń fi 10,000 jẹ́wọ́ ara wa ń yà báyìí because of 10,000. Have you ever passed anywhere? Gbósòrò wà igi àbí kan ẹ wò Ọlọ́run kan tiẹ̀ ṣàánú àtẹnujẹ àbá tẹnujẹ wọn ní í sìn wọn dẹ̀ ń fòtì níbí báyìí. ẹjọ́ tó lọ wo tòde kejì lọ. wọ́n ní í sìn ẹni bá ń lọ ibi iṣẹ́ tẹ́lẹ̀ báyìí rẹ̀wẹ̀sì ọkàn tí kọ́kọ́ ti ba ọ̀rẹ́dì ibi iṣẹ́ gan-an gbogbo power gbogbo mòrá tí yẹn ń gbé lọ tí kọ́kọ́ máa parẹ́ dànù. sí Mexico sí Brazil. sí Mexico. Nigeria and suffer. No. And suffer. This Nigeria, we are suffer. Seriously. Our leader make us suffer. Serious. We be kakube. We be kakube. No. We be kakube. Into ba se agbọ́dọ̀ lè sọ jáde now. And suffer gan. Àwọn adara mu an suffer gidi. On tó wá fẹ́ ṣe wọ́n á ṣe. Adẹ̀ tí ń bẹ̀ wọ́n àti kọ́lẹ́tà àti ṣègbà àti pariwo lórí rédíò ṣègbà ṣàwo still àárín kankan adẹ̀ ń fòtì ń bí báyìí à ń dìbò ń bí báyìí à ń jáde ọjọ́ ìbò gbogbo a máa jáde ni mo tiẹ̀ bí ọlọ́ọ̀kì kí ìkànnú àwọn ẹ̀yin adarí wa kẹ́kàn wá apá bí kò jòrò lọ́jọ́ yẹn kẹ́ ẹ̀ dán wò kẹ́ mọ bó ṣe ń rí kẹ́ ẹ̀ dán wò kẹ́ mọ bó ṣe ń rí mọ́tò yín tẹ̀rù kó máa gòkè nìyẹn wọ́n bá gbàdọ́ mi yóò rú lọ ni wọ́n bí dá. ọ̀nà kejì mò ń lọ yìí ọ̀nà àkọ́kọ́ tí mo lọ sóò yẹn òun ni mò ń lọ yìí mo tún fẹ́ tú ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa tí last year tí mo ṣe mi ìmọ̀dé àwọn Facebook wọn lọ delete ẹ̀ sẹ́yìn gbọ́dọ̀ tún sọ pé èèyàn fẹ́ ìwọ náà pé kéèyàn pé àwọn adarí èèyàn láti ṣàánú èèyàn ni àbí torí pé kán lè ṣàánú wa náà ṣe fi wọ́n sípò náà torí pé kán lè jẹ́ olórí gidi fún wa náà ṣe fi wọ́n sípò Ọlọ́run tó fi wọ́n síbẹ̀ torí àwa kan náà Ọlọ́run tó fi wọ́n síbẹ̀ ó ní sìn sọ́nà gidi lélẹ̀ òyìn à ń sọ́fà. ọ̀nà tó já sí Ṣàgámù àbí sọ́nà ọ̀nà ló já sí Ṣàgámù ọ̀nà ló já sí Ṣàgámù o
ó ní ọ̀nà ló já sí Ṣàgámù. jẹ́ n sáré kí n ti lọ fi hàn torí time. ọ̀nà ìsìn àwa náà lọ bí iṣẹ́ àárí bí iṣẹ́ lọ báyìí àárí. Yes sir. ọ̀nà ìsìn ẹ wọ̀ náà ọ̀nà Federal Road rèé o ọ̀nà yìí já sí Ìṣàgámù o ẹ̀wù sọ́nà rí ẹ̀yin náà ẹ̀wù ọ̀nà water dey plenty báwo ni ṣe ní plenty lọ́mọjà ẹ̀wù ọ̀nà rèé o ọ̀nà gidi rèé o ayé ẹ̀ ti bàjẹ́ yìí ẹ̀wù ọ̀nà kejì báyìí ọ̀nà kejì rèé o nàkọ́ tí mo wá sí láàárọ̀ yìí ó nílé ó ní sẹ́rí báyìí sẹ́rí àwọn èèyàn sẹ́rí báyìí. ọ̀hún yẹn ni mo sì máa tún lọ ní. ọ̀hún yẹn gan 1000 àmúyàn kọjá. a máa fẹsẹ̀ kọjá ni. ẹ̀rí 1000 ẹ̀rí àwọn ilé ìsẹ̀ ti sún gba lítù sọ́rí ọjà ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ̀yin adarí wa ẹ ṣàánú wa torí t'Ọlọ́run ó ní o ẹ wo tójú wa ń rí 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 ẹ wo tójú wa rí ẹ ṣàánú torí t'Ọlọ́run abẹ̀yìn torí t'Ọlọ́run abẹ̀yìn ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ ẹ wò ẹ̀yin ìjọ yìí tẹ́ bá ń bá wa wò ẹ jọ̀ọ́ bá wa repost ẹ jọ̀ọ́ bá wa share rẹ̀ ẹ jọ̀ọ́ kó kan àwọn ìjọba wa lára wọn lára kan rí ìyàtà ń jẹ kan rí wàhálà ta